súnre yá. ó dáa ká wáyé ire ká gbáyé ire. ayé ire. kọ́mọ ire kó lè gbẹ̀yìn wá lọ́jọ́ àbálọ. mo délé àárọ̀ alágbẹ̀dẹ òsì mọ́ ikú dóró ìkòkò fún apẹ́dà páàdì owó labí comfort adébísí wá lọ sọ́run rè sinmi pàpà ti jákun òdì kalẹ̀ ọ̀pálábọ̀ tí èbó fọ́ onígbàǹso òrìṣo ikú dóró ikú pàbí amọ̀ eré mrs comfort ò sí láyé mọ́ ilẹ̀ ń jẹ́ èèyàn ìyàwó Reverend Gabriel olúwa ló pé owó labí tó dolóògbé ń jọ sí ọjàde láyé ariwo gba gbogbo àdúgbò kankan wọn ló nínú retí lọ sálákejì ọ̀sẹ́ni tí ò ní kú ẹni bá ń tanra rẹ̀ ló kù ìyá Bọ́láńlé Ajagunà ikú tó pa ọ́ gbogbo èèyàn ní dárò rẹ̀ ó ṣe ìyá Olúbùnmi ti lọ ọlọ́bí tá ìbánidé yeye Olúwatóyìn o ìyá Mọ́dúpẹ́ Ọlá ìyá Tolúlọpẹ́ ó ti lọ o ọlọ́kọ̀ọ̀kọ̀ bí ẹni tú mi lọ́rùn akèrègbè àpèyà Bùsúyì ó doríkodò láì sọ̀rọ̀ ikú pabiri abiri kú ikú pabiri abiri gbọ̀run alákejì lọ ìyá wa comfort mọ́jọ̀kùn kọ́ mọ́jẹ kòló ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni kọ́ ọmọ bá wọn jẹ para ọjà ìjẹ́rù nílé bàbá rẹ ilé apẹ̀rin nílé ìyá rẹ l'Ógbómọ̀ṣọ́ ọyẹ ajẹun akíọ̀ bí wọ́n ti kó Ògbómọ̀ṣọ́ kan Ògbómọ̀ṣọ́ àjílété ń tẹ́dógún ibi wọ́n gbé jẹ káwọn tó mú kọyàn kan nílé Akíntọ́lá ọkọ̀ Fadérẹ̀rà ajá láàjẹ́ ọmọ ọkọ ló gbọ́n máa lè Ògbómọ̀ṣọ́ ńlọ́lọ́jọ́ kan ìjà ọmọ ajílété ńlọ́lọ́jọ́ kan ẹ̀rìn èso ọjà bẹ́ẹ̀ nìkan ọ̀ràn jẹ́jẹ́ lọ́mọ ajílété wá sí àjẹ́kì ìbàrùbá níyàn ọmọ ẹlẹ́ni ẹsẹ̀ ọkọ̀ bàrẹ̀ etí ọ̀ya ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ oníwọ́kú sọdọ̀ Ògbómọ̀ṣọ́ lé bàbá tó bí ọlọ́mọ ogun ọ̀jàjàjà kókó ńlọ́gbọ́mọ̀ṣọ́ rí torí jagunjagun ni bàbá tó bí lọ́mọ ṣe bẹ́ẹ̀ bá dénú ọkọ̀ ńkọ́ ẹ̀yìn akúkú sinmi náà ni torógun ọ̀jàjàjà kókó ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ògbó oṣù ní jiyàn ògbó èrè wọn á ti padà dọ̀lẹ̀lẹ̀ ògbó àgbàdo wọn á padà dẹ̀kọ́ yẹn gan ló fi jẹ́ pé Ògbómọ̀ṣọ́ láti jiyàn láti jẹ kàkà tó mú kọ́ yẹn gan lé arábàrú ni ọ́ o ọmọ òjòlùpẹ̀rin ọmọ òjòlùjápẹ́ ọmọ àrígàngàn pẹ̀lú ẹ̀jọ ìyá àbàrú kú ìbàrú lòun ọ̀mẹ́kún sun bàbá àbàrú kú ìbàrú lòun ò lè gba àwẹ̀ ìkókó gbẹ̀gìrì lọ́fọ́ létí ńlé ìbàrú ń jọ́ sí ìbàrú bá sunkún ó sunkún àsùn dákẹ́ ọ̀tún ìbàrú wọn a mọ̀ mẹ́fà ẹgbẹ̀je òsì ìbàrú wọn a mọ̀ mẹ́fà ẹgbẹ̀fà agẹdẹgẹdẹ ìbàrú wọn a mọ̀ mọ́fà ẹgbẹ̀dínlógún nílé bàbá tó bí ọlọ́mọ owó labí comfort adébísí mọ̀ gbọ́n sọ̀hún lálákejì